bí nǹkan ti ṣe ń lọ. Àjọrò lẹ́tọ̀ lórí ìkànnì móhùnmáwòrán Àwarawa TV tó wà ní orí ẹ̀rọ ayélujára. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀, a máa ń lọ káàkiri náà ni láti lè jẹ́ kí ẹ̀yin aráàlú kí ẹ mọ ibi tí nǹkan dé dúró, yálà lórí ọ̀rọ̀ ìjọba ni, lórí ọ̀rọ̀ òṣèlú tàbí níbi tí nǹkan ń lọ láwùjọ wa. Ní ọ̀sán tòní àti rìnrìn àjò wa àti gbèdé ọ̀dọ̀ èèkàn kùkùlú olóyè láwùjọ ọ̀mọ̀wé tí wọ́n sì tún jẹ́ pé àwọn òkodoro ọ̀rọ̀ báyìí wọ́n máa ń sọ bó ti lè wù kó rí, bó ti lè wù kó korò tó wọ́n sọ bó ti ṣe yẹ kó rí. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi. Níkàlẹ̀ mo ní ọ̀kan lára olóyè ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì jẹ́ lámẹ̀tọ́ ìlú tó sì tún jẹ́ ohun òye ìlú. Ẹ kú dédé àsìkò ìsà. Ẹ káàbọ̀ mọ́lá. A kú bí ojú ọjọ́ ti ṣe rí sà. Ẹ bá wa dárúkọ yín fún àwọn aráàlú tó ń wòye. Adéníyì Akíntọ́lá lórúkọ. Ẹ sì Senior Apostle of Nigeria. ẹ káàbọ̀ sórí ètò sà. Ṣọ́pọ́nà gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ pé wọ́n máa oníkàlùkù náà ló níbi tí wọ́n máa ń ṣe àṣàrò gbogbo ẹ̀ sí àwọn tuntun lóye ní agbẹjọ́rò sí tán ẹ bá wa kó papọ̀ kó lè bá a dùn. Àwẹ̀ olóyè Adéníyì Akíntọ́lá lórúkọ. Ẹ sì Senior Apostle of Nigeria. ẹ káàbọ̀ sórí ètò sà. Ẹ ṣeun tẹ́ gbà wá lálejò. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé olóyè àgbà ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn bíi oṣù bíi méjìdínlógún kan oṣù mélòó kan ẹgbẹ́ òṣèlú APC tó ti ń gbéra tọ̀ tí ìgbésẹ̀ píparí aáwọ̀ tó ti ń wáyé tọ̀. Níbo ni nǹkan dé dúró lórí ìgbésẹ̀ píparí aáwọ̀? Ṣé kò sí àwọn kan ìwọ́jú èmi òjò ọmọ èrò tèmi ni pé mo fẹ́ jẹ́ aṣòfin àbí èrò tèmi ni pé mo fẹ́ jẹ́ gómìnà ló gbúdọ̀ ṣé kò sí ìhùn bẹ́ẹ̀ mọ́? Tí ẹ bá ti kó èèyàn jọ orí tútù ní gbígbẹ, ó sì rò kó jọ. Ìgbà tí kó ẹ̀ mẹ́wàá yọ tí ò ní sí kò sí ní. So nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ wa kì í ṣe nǹkan tí ó ṣèlú. Ní ẹgbẹ́ àgbọ̀dọ̀ nǹkan tá à rí kọ́, nǹkan tá àgbọ̀dọ̀ gbọ́. Ó ti ṣẹlẹ̀ ní sàtúwájú lóye ló máa ṣẹlẹ̀ lọ́dún. The society must be in a perpetual state of conflict. Ṣé pé ibi tó rí títorí Gbogbo ẹgbẹ́ ti wà. kò àìgbọ́ra ẹni yé gbúdọ̀ wà. Tọ́ Tí ẹ bá wà lè ṣe manage ìyẹn gan ló máa ń portray ẹ tó jẹ́ àṣàrí dáadáa good leadership báyìí ni ẹ máa mọ tí ẹ bá ṣe lè manage human beings tí human being ò kì í ṣe machine. Ẹ bá fẹ́ debò tù sẹ́kọ̀ọ́ lè dé ẹ̀kọ́ ìgbà dé sínú ọ̀nà máa wà but tí human being ò rí bẹ́ẹ̀ torí rational being ni wá láti máa ronú àgọ́ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ṣùgbọ́n sọ yẹ kí n sọ tí mo ṣe lẹ́ẹ̀kan yẹn tí mo lè ṣe bẹ́tà tó fà á nìyẹn. Tọ́ lórí píparí aáwọ̀ ọ̀hún ṣé wọ́n máa ń fẹ́ ní kẹsì ẹ̀ gbogbo ìpele tó dé tó ti dé bíi 70% ní 80% ní àbí ó tẹ̀ kóṣù 100%. Ní agbára Ọlọ́run bá ṣe sí mo sọ lẹ́ẹ̀kan pé ọmọ ẹ̀dá lásìkò sí láàrin wa a kì í ṣe áńgẹ́lì a dẹ̀ kì í ṣe wòlé ojú títì sí ìtọ́ pé we are neither angels nor imbeciles á láti máa ṣẹra wa. We must necessarily step on each other's toes. Tí ìbá ti wá ní ìyẹn lọ́kàn ló mọ̀ yìí pé ọmọ ẹ̀dá bíbélì àti ìgbà sọ fún wa pé ẹjọ́ afẹ́lẹ́ rárá sí ìgbẹ́kẹ̀lé rẹ̀. Ó ìbéèrè fún ẹni tí ẹ bá ti ní ìgbẹ́kẹ̀lé jù nínú èèyàn ẹ máa kọ ìjákulẹ̀. Tí ẹ bá ti ní ìyẹn lọ́kàn pé ẹni yóò kì í ṣe Ọlọ́run ọba nìkan níbẹ̀ tó sì máa bẹ̀. Òun ni lánàá ìlú òde òtítà ayérayé. Lẹ́yìn Ọlọ́run ló tó kàn. Ẹni tó wá fi ẹlẹ́rọ tó wá gbé ẹlẹ́rọ ara bíi tiẹ̀ tó gbẹ́kẹ̀lé kò sí yóò sí nìkan ìjákulẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo tá a ṣe gẹ́gẹ́ ẹlẹ́rọ là ń ṣe. Wọ́n ti dọ̀la ẹlẹ́mẹ̀tò lè rí nǹkan míì. Bọ̀dù mo sọ fún yín pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìdánilójú wáyé pé a ti ń ṣe ètò àti ń gbọ́dọ̀ wáyé. Ṣùgbọ́n àkìṣọ́ Ọlọ́run ọba. Ẹnu ti ń kò. Ta ló lórí ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́lọ́wọ́ báyìí? Ní ẹgbẹ́ ní gbogbo wa náà ní olú nínú ẹgbẹ́ òṣèlú APC torí pé ṣe rí àwọn sọ̀rọ̀ nípa collegiate àwọn sọ̀rọ̀ nípa pé àlè gómìnà báyìí ṣùgbọ́n ẹ bá wo òfin ẹgbẹ́ wa ní arákì ẹgbẹ́ wa national convention wa olólágbára jù
12 níbẹ̀ yẹn ìbẹ̀lẹ̀ ti rí àwọn tó lágbára jù nínú ẹgbẹ́ wa national chairman lẹ́gbẹ̀ẹ́ àkọ́kọ́ the president àti former president lẹ́ni èkejì lẹ́yìn ìyẹn ni governor àti former governor tó bá jọmọ ẹgbẹ́ wa àwọn ní kẹta wọ́n ti tò wálẹ̀ nìyẹn wá lórí senate president àti speaker house of representatives àti former senate president àti speaker house of representatives àwọn lẹ́yìn ẹ̀kẹ́ ìwé ìgbà tó jẹ́ deputy speaker ni ẹni ẹ̀ka àrùn yìí wà kí ẹ̀ ṣe wálẹ̀ nìyẹn. ṣé pé ẹ wà ń bẹ̀ ọ̀ ẹ̀ sí ń bẹ̀ o bó ṣe máa bó ti wà ní ẹgbẹ́ fún ẹgbẹ́ àti làálẹ̀ pé àwọn tó jẹ́ olùdarí látòrí national convention is the most powerful lẹ́yìn ìgbà yẹn ni BOT board of trustees tó àwọn aláìmọ̀ kan tó ẹ̀ pọ̀pọ̀lọpọ̀ kí nílùú ààyè àwọn èèyàn kì í kàwé wọn ọ̀pọ̀lọpọ̀ lórí kan sọ̀rọ̀ ẹ̀gbọ́n ọ̀ka tẹ́ bá dé state level irú bíi àwọn kan rò pé bóyá ìgbìmọ̀ aláwọ̀ secretary ń pè ní state exco lálágbára no a tún ní state congress tó ju àwọn lọ bó tó ṣẹlẹ̀ nípa àìmọ̀ tẹ̀lé òfin ló ń fa wàhálà ní nàìjíríà state congress state yìí wọn kò pàdé ẹ̀. ẹ̀yin gẹ́gẹ́ bí àgbẹ̀gbẹ́ ara àwọn iṣẹ́ tó yẹ. ara táwọn sọ fún ọṣẹ mọ àwọn kan rò pé state exco no state exco gan abẹ́ state congress kan wà àwọn olórí àdéhùn ní state congress governor àti deputy governor former governor and former deputy governor former speakers and former deputy ó sì wà ní. ìyẹn ó fẹ́ fara pẹ́ bí àwọn bí torílẹ̀-èdè bí àwọn àgbààgbà. bẹ́ẹ̀ ó ṣe yẹ kó rí nìyẹn in fact state exco gan ó yẹ kó máa report fún state congress ni. wọ́n ní èké ti dáyé afa àdápò afẹ́fẹ́ ṣe mọ̀dàrú wọn ò ní lọ sọ́dọ̀ àwọn for instance ní state exco wọ́n kàn gbé report wọn agbóná bá ń gbọ́ kó rẹ́ kó níbẹ̀ report wọn yẹ kó lọ sọ́dọ̀ state congress ni. tọ ohun tó ti wá ṣẹlẹ̀ ní ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjẹ́ ọgbọ́n kankan wà gẹ́gẹ́ bí àgbẹ̀gbẹ́ tẹ̀yìn gangan. àtikọ́ gbọ̀ngàn ṣẹ́ni fòfòfò mú ìyàwó ó sọ ju yàrá fìfò lọ nígbà tá a sì ń ìjọba àánú là á mọ ṣe mọ̀ tí ẹ̀ bá wà ń jọba ọ̀pọ̀ àǹfààní ló wà bẹ́ẹ̀ wọ́n ní ká polówó tán bí òfin mọ́ ni ó mà sọ ju kéèyàn bá ṣẹ́gẹ̀tẹ̀ tó gba ọmọ ẹgbẹ́ wa tó máa ń lọ ẹ̀wọ̀n òun ò rí fòfò imú ìyàwó. nígbà yẹn ẹ̀ pé wọ́n tẹ̀lé lọ gọ́mẹ̀ àwọn aláfẹ́ ọ̀sẹ̀ bí wọ́n tẹ̀lé fún ẹ wọ́n lè lálẹ́ wọ́n lọ bẹ́ẹ̀ ní níbẹ̀ ní ìṣẹ́ láti ọmọ ẹgbẹ́ yìí ara àǹfààní ẹ̀ wà bẹ́ẹ̀ so àǹfààní tá a sọ ló pọ̀ ó kọ́ ọdún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ. káwọn gbà yìí lákòókò púpọ̀ ẹ̀já wa padà sí orí bí ó ti ṣe ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ẹdó kí irú ẹ̀ ó má tún wá padà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìgbésẹ̀ wo ló ti wà lẹ̀. a kò tiẹ̀ kò jọra wọn rárá kò tiẹ̀ lè ṣẹlẹ̀ torí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ẹdó ẹ̀rí tó mọ ẹgbẹ́ wa ní gọ́fúnà yìí táwọn kan wá lọ sọ pé kò kọ́lé báyìí láti òye ti ṣe gọ́fúnà wọn àti ẹ̀jẹ̀ kó ṣe fúnmárì ojú wa láti wá ni. ṣé rí mo sì sọ lẹ́kọ̀ọ́ ká má máa tira wa aláti máa rò ìwé fún àwa kan sọ àwọn àgbà ẹgbẹ́ gángan sọ fún olórí ẹgbẹ́ gbàgbẹ́ ẹ jẹ́ kó ṣe fúnmárì. kó tiẹ̀ bọ́ sí gbàgede náà kó jẹ gbàgede ẹjẹ́ ẹlẹ́nìkan bẹ́ẹ̀ lórí irọ́ kó lọ àjọjáde ìbásọ̀ Ìbàdàn kìtìkìtì Toronto kan ló lọ ìbásọ̀ Ìbàdàn ló lọ gbogbo ayé lẹ́ẹ̀mọ́. tí o tó fà mí ẹ̀ kò jọra wọn tọ̀ yóò jọra. ẹ wá jẹ́ lọ sí ìpínlẹ̀ Ondo tètò ìdìbò wọn torí lára àwọn ọ̀rọ̀ tẹ́ sọ wọ́n lẹ̀ ti fi ọkàn kejì ẹ̀ ti wòye pé bí ó ti ṣe. lágbára Ọlọ́run 15 to 16 local government. kí ni àwọn nǹkan tí ó wà nídìí ìtọ́ yìí. mo lé ìbò tí wọ́n ti dìbò ẹ̀ ẹ́ ṣe wájú tẹ̀ ti fojú wò tẹ̀ ti parí ẹ̀. ṣe mo ní pé àwọn owó sàkún kúlẹ̀ ti lọ bẹ̀. the last 15 months mo ti lọ sí state lẹ́ẹ̀mẹsàn-án mo ti lọ a sì ti ṣe níta wọn tó gẹ́gẹ́ bí amòfin àgbà mo láǹfààní láti lọ parí ìjà láàárín àwọn ọmọ ẹgbẹ́ wa tí wọ́n wà ń bẹ tí wọ́n rí èmi jẹ́ ní amòfin fún ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́yà agbẹjọ́rò wọn irú bàbá Ọlánúsì ni mo dá padà débi deputy governor mo bá gba ogun ẹ̀tọ́ ẹ̀ ó sì wà lára tó dúró òun ni alága àwọn unity náà mo lọ bá sọ̀rọ̀ irú àbẹ́là tó jẹ́ sẹ́kítì ìjọ tó náà bínú ìlà ìlú àmúlọ ẹ̀dùnsílọ́gbọ̀n mo dẹ̀ ti ní àǹfààní láti lọ sí ìṣẹ̀kùkù wọn for instance irú àwọn ìlú bíi Òkègbó àti ilé Olújì àwọn ọmọ tiwa àwọn ọmọ Ọ̀yọ́ Ọ̀kọ̀làbí tèmi
àná pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n múlẹ̀ tí wọ́n dákọ̀ ń bẹ̀. láti lọ bá sọ̀rọ̀ ìjà ìṣọ̀ mọ́ Oyèbọ́lá. then irú Òdìgbò local government àwọn Ọ̀yọ́ la níbẹ̀. ilé oko ní ìpínlẹ̀ Oǹdó àwọn Ọ̀yọ́ la wà ń bẹ̀. tẹ bá dé Òkègbó àti lórí nípa Ọ̀yọ́ la pọ̀ jù bẹ́ẹ̀. tí ara tẹ bá tún kò ní Ifẹ̀-Tẹ̀dó lẹ́wọ̀ Òkègbó àti Olújì wọ́n lẹ̀ local government wà. so àwọn eré àwọn yẹn so tó ẹ pé Ọ̀yọ́ ń lu wá lọ́wọ́ àmì wọ́n sì rí Akérédolú bẹ́ẹ̀ ọmọ wọn. àwọn kan ṣe wá ń sọ pé gómìnà Akérédolú ìjọba àwọn alákọ̀wé ni. àwọn aláìmọ̀kan ló sọ bẹ́ẹ̀ níbi àwọn tó ń bí wọ́n sọ pé Akérédolú ṣiṣẹ́ ó fún ilé ìsàmbù nígbà mo lọ bá bàbá nílé bàbá Ọlánúsì ní Akérédolú tá ọ̀nà délé ẹ̀ ni wọ́n ṣe títì ó ṣe mójútó ohun tó hàn náà ni wọ́n lọ ṣiṣẹ́ wọ́n láwọn kúrò ṣiṣẹ́ ó ti bá àwọn orí kan jẹ iṣẹ́ kẹ́kẹ́ wá sọ yẹn fún mi orí abẹ́ mo ti sọ ẹ̀ wọ́n lọ ṣiṣẹ́ àwọn òdòdó pé kò ṣiṣẹ́ ẹ̀yìn pé ẹ bá wà ń bẹ̀ èmi wà ní Oǹdó oṣù wa mi láti ṣe ọ̀rọ̀ lórí tẹ̀lé móhùnmáwòrán ilé ìtẹ́gbẹ́ ní debate níjẹta. and Akérédolú láti máa sọ fún ìtàn pé ọ̀nà ilé rẹ̀ gẹ̀mí mo ṣe bí wọ́n sọ àwọn kọmíṣánná ọdún méje kí ló ti ìjọba rẹ̀ ò ṣe ń gbà yẹn wọn àjọ pé kò ṣiṣẹ́ bẹ́ẹ̀ mo tún wà pẹ̀lú rẹ̀ pẹ̀lú àwọn gọ́fúnà mọ́sù Omiṣore gbogbo alájọ wa bẹ́ẹ̀ ní pálásì Déjì Àkúrẹ́ níjẹrin ó ní gbogbo tó ṣe fáwọn àwọn ìlú rẹ̀ lára rẹ̀ ni pé general hospital wọn ò ṣiṣẹ́ tẹ́lẹ̀ ó ti kú Akérédolú wa tó kọ́ wá tún sọ di teaching hospital ó wá tó àwọn 4-story buildings fún teaching hospital yẹn tí kábíyèsí gan ló fẹ́ lọ́ra ẹ̀ sọ. ṣẹ́gẹ́tẹ̀. gbogbo ilé wa mú kan kéjì papọ̀ tẹ̀lé wá mo sọ yàtọ̀ fún yẹn àwọn ti ní ètò lọ́dọ̀ wọn wípé títí lè ṣe tó àti mẹ́ta náà ló wà bẹ́ẹ̀ tí wọ́n dá sí mẹ́ta ló wà bẹ́ẹ̀ wípé tí ṣètò àti ìbéèrè bá ṣe tán ilé ìdè ó bọ̀ sílẹ̀ ẹni tó ṣẹ̀ kú ń bẹ̀ ṣètò àti central ló ti wá central yẹn náà ni Jẹ́gẹ́dẹ́ náà ti wá so àwọn ṣètò àti méjèèjì yòókù ìyóò tí olùdíje ẹgbẹ́ òṣèlú PDP ibi tí mímí kò ti wá lọ náà ti wá so ìyẹn ò tẹ́ àwọn tó wá láti ẹsẹ̀ odò Ondo South ṣètò àti central kò tẹ́ wọn lọ́rùn pé ẹ ti ṣe àwọn náà láti ṣe kọjá pé ẹjẹ́ káà náà ṣe èkejì yàtọ̀ fún yẹn mímí tó wá láti central nǹkan ló ti sọ ọdún mẹ́jọ kò tẹ́ tó ṣe ọdún mẹ́jọ rí ní gbogbo àwọn sílẹ̀ tó láti ṣe kù àwọn náà gbọ́dọ̀ ṣe ọdún mẹ́jọ tàwọn náà pé pátọ̀ yìí náà wà ní ẹ̀yìn tó dẹ̀ nígbà nìkan ìbá dáre dáre tọ́ mo ti máa ń sọ̀rọ̀ yìí àwọn sílẹ̀ wọ́n lọ blọọkì ọ̀bẹ ni àwọn sílẹ̀ tó láti ṣe méjèèjì Ondo South àti Ondo North tó dọ̀rọ̀ àwọn bí àwọn òdìbò wà fún inú mi dùn pẹ̀lú Akérédolú bẹ́ẹ̀ ṣe yànnà náà yìí torí ọ̀pọ̀lọpọ̀ tí wò pé amòfin nìyí bí èsì ìbò bá sì ti dá jáde yóò gbúdọ̀ mọ́ kéde. mo ní prediction àwọn tó sọ ìdíṣẹ́ tí wọ́n wọlé mo ní prediction. ẹ wá jẹ́ ká padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn bíi oṣù mélòó kan sẹ́yìn gbogbo àwọn ibi tó kú díẹ̀ káàtó sí fún ìjọba tó wà lóde nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ pé àkíyèsí wọn sílẹ̀ sọ̀rọ̀ kókó kàn wọ́n lójú. àwọn ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn wọ́n bá ní ròyìn ohun wákàtí abúlé ẹ̀rọ ayélujára pé olóyè Akíntọ́lá wọ́n ti ní gómìnà Ṣèyí Mákindé ó fakọyọ ó ṣe dáadáa tó ó dà bóyá wọ́n ti rí bí àwọn ibi tí ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń dìde bọ́ọ̀lù tó ọjọ́ iwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú PDP bóò ló ti rí. àwọn ìpínlẹ̀ ìṣòro ẹgbẹ́ PDP gbèdé sọ lọ́jọ́ iwájú. gẹ́gẹ́ bí òwòye bọ̀gẹ́dẹ̀ nǹkan tí mo sọ tí wọ́n dorí ẹ̀ kodò. wọ́n dorí ẹ̀ kodò ní. àwọn dorí ẹ̀ kodò ní nǹkan tí mi sọ ni pé ṣe èmi ò sí lára àwọn tó ń pè ní disco critic. àwọn káṣá àgbẹ̀ kárí tó dá ká gbójú kó pé kò dá. olùwọ̀n bá ọgbọ́tọ̀ lọ fún ìyàwó tí mo kà. ọmọlúwàbí ni concept àbí tí ìbá ti tó dáa sọ tó bá ti tó dáa sọ láti ọmọ ìyá mi. bóyá tí bá lérè tí bá wọ́n ti ẹ̀rọ pé gbà tí ọ̀gá ẹgbẹ́ wa gan ọmọ láàbù wa gbà tí òṣèkọ fún yóò fẹ́. mùsùlùmí lọ́ọ̀yà. táwọn èèyàn fi ń sọ pé wọ́n rí pé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ti fẹ́ máa lò yín gbà náà lọ. so tí ò bá ṣe dáa bá sọ pé ò ṣe dáadáa. tí mo lè sọ náà ni ọmọ nígbà tí wọ́n fọjọ́ wá bí lórí ẹni kò wá commission ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀
tó wà Mọ́kọ́lá ti ń jẹ́ veterinary center kábọ̀ kọ́ńtẹ́tọ̀ tó lè jẹ́ wá òun tẹ̀ ṣe iṣẹ́ o sì tí ẹ bá pé àkòsí tí ẹ bá sọ nǹkan tí ẹ rí ọmọ ìyá méjì bá wọnú ilé tó má jáde síta tó má rìn ìwọ̀n àti ṣètò fúnra rẹ̀ tí mo sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé gọ́ọ̀mẹ̀ntì yìí kò ní template torí template of development wà lẹ̀ tí gọ́fúnà Ládọjà ti fi sílẹ̀ fún wa gọ́fúnà Ládọjà ní PDP sáni ẹ̀kọ́ ẹgbẹ́ nìkan tó ṣe dáadáa pé ó ti fi template of development sílẹ̀ tí àwọn èèyàn ń tẹ̀lé ẹgbẹ́tẹ̀ Akálàdé óbì lórí ẹ̀ Ajímọ̀bídé óbì lórí ẹ̀ fọ̀rí náà bá wo gbogbo ọ̀nà tó wọ̀ Ìbàdàn rẹ́bí state capital yóò ní ọ̀nà tí ò tí ì wájú aláìsí lọ́nà omi tí àpàdà gbogbo ọ̀nà tó wọ̀ Ìbàdàn ló wà ju aláìsí mo pàṣẹ gọ́ọ̀mẹ̀ntì sí ní àìpé tó bá lọ kó fẹ́ ṣe overbridge sí bí ẹ̀rẹ́ sì bí ìyájọ́ kù mo sọ fún láìpẹ́ kò lè work because bàtà àtọ́nà ẹ̀ bá gómìnà tó wà bẹ́ẹ̀ lọ́wọ́ yes mo sọ nígbà yẹn mo criticize ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ pariwo nígbà tó ṣe kiri dáadáa olódó tó ṣe olódó dáadáa mo sọ kó ṣe dáadáa mo ní kó ṣe dáadáa tí ìbàdí dáa sọ èmi yàtọ̀ táwọn blind tagbowó tó wá jáde tagbowó yẹn ó ti wọ́n mẹ́ for 43 years nǹkan tí ó jẹ́ fún ìwọ̀n kò sí state náà gbogbo Nàìjíríà tó ní shopping complex jẹ́ ìgbà wọn ló kọ sílẹ̀ 1977 náà ti parí ẹ̀ tó kú gọ́fìnà kan wá dé tó wá ní òun ṣe bẹ̀rẹ̀ ẹ̀ pé gọ́fìnà tó lọ náà nígbà tó fẹ́ já tó fẹ́ máa lọ lòun náà sáyẹn MOU fún ìbílẹ̀ láti ṣe bẹ̀rẹ̀ but kò sí light of the day ojú ẹ̀ ò yọ síta ojú ẹ̀ ò yọ síta pé tó ṣe so ló fi wá fà á jẹ́ pé nígbà tí ìjọba tó wá fún tó lè gbégbèsè láti ṣe lálẹ́ kó ṣe wà kọ̀mẹ́ndébù. Ó má jẹ́ pé àwọn èèyàn wọn kọ̀ ó. Ẹni pé tí gọ́ọ̀mẹ̀ bá ṣe náà ni ò dá no. Ariwo yẹn pọ̀. Ilé tí wọ́n bá rí ló bá ṣe gẹ́gẹ́. Àwọn àtàwọn pè ní disco critics. Who only listen to themselves. Etí gọ́ọ̀nà fẹ́ gbọ́ ló máa sọ. Etí olórí fẹ́ gbọ́ tó bá àmì fẹ́ gbọ́ ló máa sọ. Èmi yàtọ̀ sí yẹn. Mi ò kí ṣe kọ̀ǹtátọ̀. Mi ò jẹ́ lábẹ́ gọ́ọ̀mẹ̀ntì ọ̀hún, mi ò jẹ́ lábẹ́ gọ́ọ̀mẹ̀ntì kọ̀ọ̀kan. 2023 nìkan náà ń ṣọ́ ẹ̀mí gbogbo wa. Ẹgbẹ́ òṣèlú APC àti 2023 bí ó ti ṣe rọrùn tó. Bí ẹ bá ní kí ẹ wo bí ìjọba APC ṣe rí láti òkè dé àwọn ibi tó dé báyìí. Ǹjẹ́ 2023 iṣẹ́ ọ̀hún bò ní ó ti ṣe rọrùn sí? Ní ọ̀rọ̀ lágbára ẹni má gbàgbé pé every country the development of every country is a work in progress. A ṣe pé 60 years ní ìlànà. A ti dàgbà. Lẹ́yìn bá wọṣẹ́ ìjọba àwọn olùtẹ̀ ìfarawé wọ́n ti lọ ti gbégbé àwọn náà ti go through gbogbo orú ilé rí ẹ tó ṣe àní sòrò mo lè fẹ́ fi kíní kan èmi àtọ̀rẹ́ mi ṣe fẹ́lá àjọ sọ̀rọ̀ tó kan ariwo àríwò ìyá pọ̀ tó jẹ́ kan wọ́n wò pé àwọn gómìnà wà lẹ́yìn wọ́n máa ń tra ẹ̀ pé tá a bá fi wọ́n wé àwọn tí ọmọ ìyá wa ní apá ọ̀hún mo ní Fẹ́mi ní láti dáná sùn wọn ká lọ́dọ̀ wa níwà torí àìjẹ́ wọn sì mí bí o a máa mọ́nítọ̀ wọn àti ọ̀pọ̀lọpọ̀ tá à ń ṣe fún wọn bí ìrìn ṣe fún àwọn tá a gbà wọn so àwọn èèyàn wa ń gbìyànjú ṣùgbọ́n kò tó torí pé wastages ti pọ̀ jù ọ̀nà tá à ń gbà ṣe owó báṣubàṣu ó ti pọ̀ jù hard work life àwọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì wa ni wọ́n ń gbé lórí àtẹ̀yìn náà ṣe ń gbé adult life. Kọ̀ọ̀kan mi. Adult life ni pé ìgbà tí nǹkan bá tó ṣẹlẹ̀ lẹ́tọ́ máa lo fire brigade. Ìwà kọ̀ọ̀kan wọn náà lọ́wọ́ kọ́ máa ń pọ̀ sí. Irú àdájọ́ ìjókòó lé lórí ìyóò yẹ kẹ́ ẹ̀ mọ̀ yìí pé ó ní life span. Ẹ ní ronú pé máa replace. Ẹgbẹ̀rún bọ́ọ̀bù tẹ̀ tàn sínú ilé yẹn. Nígbà tó yẹ kó ṣiṣẹ́ dà. Yóò jó. Ẹgbẹ̀rún mọ́tò tẹ̀ ń gún yẹn yóò béèrè another brake pad. Ẹgbẹ̀rún in 6 months time náà ní láti change the tire. Ẹ ronú yẹn. Bẹ́ẹ̀ náà làwọn tó wà lọ́gbìn kò sí thinkers kò sáwọn tó ń ronú tó lọ́kùn tó ń ní ẹyẹ wo ìjọba Awólọ́wọ̀ fún òtí ẹ̀ tí ìbéèrè àtẹ̀yìn gbà ẹyẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó dá free education lẹ́yìn lẹ́yìn bàbá ní ó ti mọ̀ pé táwọn wájà rẹ̀ lẹ́yìn ọdún mẹ́fà ìgbọ̀n wọn sábà pátá dá modern school ṣiṣẹ́ owó kò wọ́n táwọn yẹn bá fún wa nínú owó lọ ọdún bá tẹ́kíkà ìròrí ni ìjọba tó níròrí adarí tó níròrí. Kò sáwọn ìgbà ká nìkan ọ̀hún. Kò sí think tank kò sẹ́ni tó ronú fún wọn. Ẹni ìjọba tó fẹ́ ṣàṣe gbogbo rẹ̀ láwọn tí màá ronú fún. Àwọn ẹni wọn ò ní láti wá jọba.
but they should be seen as gbogbo one. àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ lọ́sùn Ìyẹn ló fà á. amúgbálẹ́gbẹ̀ẹ́ ló sì ń kọ́. Èmi ọpọlọ bíi iṣẹ́ wo lòmí nínú wọn tí wọ́n níṣẹ́ tó ń ṣe jẹun ní. Nínú ọ̀rẹ́ oníṣẹ́ tó ń ṣe jẹun náà. Kí ló rò pé wọ́n àti nǹkan fi wọ́n kìlẹ̀ kù tó kún lẹ́yìn tó ronú fún wọn. Àwọn tó ronú fún ìjọba ẹ̀ kò sínú ìjọ gọ́ọ̀mẹ̀ntì. Èmi ti wà ń bẹ̀rẹ̀ lóye kí n máa mú ọmọ kan tí mo sọ. Wọ́n máa ní tí ń ta àwọn tó ronú fún wọn. Ẹni pé nǹkan tó ṣe ẹ̀ lẹ́kọ̀ọ́. Ẹni ìlú tí ò bá dé ó ti mọ̀ nǹkan tó wà nílẹ̀ tí ó tẹ̀lé. Ìyẹn lèmi sọ fún gómìnà wa nígbà tí mo sọ pé kò fọ́lọ́ tẹ́pìlẹ̀ pé kò ní tí ń ta ni mo sọ ń gbà táwọn ọ̀nà bẹ̀ tí ń forí lálẹ́ kan fún mi. Nígbà tó lè sọ ló wá sáré lọ set up advisory council ló wá ń yẹ bá lùkọ́ bẹ́ẹ̀. Ó gbè pé ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tí mo kí akẹ́lẹ́ bẹ̀rẹ̀ sí ní mo lò báwọn ọmọ ẹgbẹ́ ilẹ̀ jẹ́ bú mi. Ìyẹn ò dùn mí ṣùgbọ́n kó tàti òun náà dẹ̀ mọ̀ yìí pé I want the best for you òun náà mọ̀. So far ṣé ìgbésẹ̀ tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń gbé kẹ wá wo ìjọba tó kúrò bẹ́ẹ̀. Abẹ́gẹ́ mo sọ. Awo sọ pé complex wọ́n lè parí ẹ̀ o. Ìwà méjì mi. Not only that, àjọdá tó ní kó máa lọ yẹn. Fantastic idea. Ẹ yẹ gbogbo orílẹ̀-èdè ìṣẹ̀bá àwọn ọ̀nà ti pé àwọn regional government east west and north. Kaduna àti Enugu wọ́n ti move lọ sí ní ìta tipẹ́tipẹ́. Ìbàdàn ní kí ni o ti move. Ẹ lọ check it out. Kaduna ti move lọ sí New Town, Enugu ti move lọ sí New Town. Ìgbà tí tẹ̀mẹ̀ wọn dábẹ̀ yẹn sílẹ̀ 1976 ló ti wà ń bẹ̀. Láti Tógè tó fi dé àṣejì rẹ̀ nílẹ̀ ó ju ọ̀pọ̀lọpọ̀ ìlú lọ. And it's just 5 minutes drive to the airport. Ọ̀nà láti jẹ ìgbé. By now, ó yẹ kó ti move lọ sí àjọdá. Láàmú additional try láti gbé kó kọ́ bí maybe 15 kan sí bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì. By now, ó yẹ ká ti ní New Town development yẹn tí wọ́n ti tẹ́ bá débẹ̀ oṣù kan tí ò sí bẹ́ẹ̀ ọ̀nà tí lè rọ́ọ̀sà àwọn ọ̀nà tí òwú tó tún wà ń bẹ̀ ibẹ̀ lómi àṣejù gbà kọjá gbogbo náà tó ń ti sílẹ̀ gbogbo ẹ̀ ló ti ká wáyà yẹn lọ tó bá rí ìjọba tó fẹ́ padà síbẹ̀ pé ẹ̀yin ẹ̀gẹ́ ká lọ bẹ̀rẹ̀ ẹ̀yin náà máa rí ìrẹ̀lẹ̀ ìjọba tó ti padà bẹ̀. ẹ jẹ́ kọ́kọ́ eré àyẹ̀wò aláàtò kọ̀mẹ́ǹtì wọ́n kó ṣe motor park òsì ìjọba ìjáde ibẹ̀. wọ́n ní fún ìdàgbàsókè ìjọ ẹ̀kọ́ náwó sí kọ́ ẹ̀ mo fún ilé ìdàbò tẹ́ bá wọ gbogbo àwọn new areas ní Ọ̀yọ́ Ìbàdàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tẹ́ bá gba express láti wò lọ́wọ́ left yìí tẹ́ bá lọ sí tóbi gbogbo ọ̀nà bíi ẹ̀ lè rí government school ẹ̀ lè rí government hospital kankan àwọn muslim private schools ló wà àwọn social amenity tó tẹ́lẹ̀ fún àfọwọ́ yẹn ṣe pé à ní ìdí motor park Ajímọ̀bí náà kọ́ motor park sí road ní Ifẹ̀ road àti ẹgbẹ́ ìwé ìròyìn ní àwọn olóògbé rẹ̀ báwo gbójú náà àwọn apàtàn àwọn ọmọ àti so to me waste of resources ìbálòwò yẹn fún nǹkan mi nígbà táwọn tó ṣáájú rẹ̀ dé tó ti ṣe gbogbo ọ̀nà tó wọ̀ Ìbàdàn ẹyọ kan tó kù yẹn ó ní ò bá ṣe láti complete template. So lórí àpapọ̀ náà ni o ṣe bá tẹ̀fẹ́ fún ìjọba àpapọ̀ nímọ̀ràn tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú yìí ló wà níjọba irú ìmọ̀ràn wo lẹ́yìn fún wọn tí ó fara hàn ní àwa ará. Àwọn fún wọn nímọ̀ràn òun ní kàbá sọ lábẹ́ ilé tó bá gbọ́ àwọn àṣọ ìdàgbàgbà. For instance, èmi wà ní Kenya ní 2018 fún international arbitration conference. Minister of Justice náà wà ń bẹ̀. Gbogbo àtọ̀kọ́ olú láti Nàìjíríà náà wà ń bẹ̀. President Kenya wá ó wá sọ fún wa pé owó yíyá lábẹ́ China pé owó wà ń bẹ̀ o. Mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn ló ń control race system Kenya. Tẹ́ bá dé Mombasa ó ní pọ́sìtì wọn tó fi lórí slippers àwọn ló ń ta pọ́pọ́ mi títí. Ìyẹn àwọn ará China ó dẹ̀ ti bẹ̀rẹ̀ Nàìjíríà wọn. Ẹ bá wo mega chick all over the world àwọn Chinese náà a ló ń ta àmàlà fẹ́mi àtẹ̀yìn ní Èkó ògì àti mọ́ímọ́ láàárọ̀ tó ń gbó wa sáàmù àwọn olówó tí wọ́n bá sábẹ̀ ní kan lè ti máa wà lẹ́kọ̀ọ́ láàárọ̀ kùtù àwọn Chinese lórí àwọn ló ń ní àkàrà fún yín ní ẹ bá lọ sọ́rọ̀ Èkó àwọn ló ń nà. Dẹ́jà wá sọ fún wọn pé dẹ́jà tó wà ń bẹ̀ yìí who pays the proper details. Láti ó ti wá burúkú jù báyìí o. Ó ti jẹ́rí eré àwọn sọ fún wọn. Ìgbé ok tó bá parí Lagos Ìbàdàn express Lagos Ìbàdàn eré ilẹ̀ kìíní mo sọ fún gómìnà wa bí ara ìmọ̀ tí mo fún wọn. Ìgbé ẹ̀yẹ wo láti Mọ́níyà sí Bàkátàrí
ẹ̀yẹn o ní railway corridor yẹn wọn ò gbọ́dọ̀ sọ di kíní mọ́ wa lọ́wọ́ kọ́tọ̀ bẹ́ẹ̀ náà di slum mọ́ wa lọ́wọ́ láwo Ìbàfọ̀ àti Mòwe ní Ògùn state náà ní ìjọba $1 trillion láti lè sẹ́yìn ìtẹ́tù àwọn èèyàn so tí Ọ̀yọ́ ti bá gbọ́n sìn ọ̀nà yẹn wọ́n ní bèbè tẹ̀ fún ọwọ́ rẹ̀ kẹ́ni kankan kó kọ́ muslim sọ̀rọ̀ tó náà bẹ̀ yẹn sí kọ́rídọ̀ yẹn èmi sọ fẹ́ tó wà ń bẹ̀ ní housing corporation mi pẹ̀lú àwọn ọmọ wa tán alága wa pé ẹ̀kún wọ̀n jẹ́ wọ́n function àwọn alága ara wọn náà wà bíìsì àwọn alága APC lábẹ́ wọ́n ní nǹkan tó pè ní Ìbàdàn Joint Properties Limited kọ́ lọ àkọ́ ọ̀nà yẹn kọ́ lọ àkọ́ àwọn ilẹ̀ tó wà lérí àyẹn. kọ́ má bàa ti máa kọ́ ọ̀rọ̀ yìí so gómìnà ní agbára láti àgbèrè down for anybody tí gómìnà bá fẹ́ ṣe dáadáa kó rí gbogbo tó wà ń bẹ̀ yìí àwọn oníwà máa allocate ilẹ̀ fáwọn èèyàn fún industry and housing estate wọ́n dẹ̀ máa kọ́ something tó yẹ kó ó bá ìgbà òde nínú sílẹ̀ kó bá ìtòrí àwọn land speculators àwọn ajagun apá ti wà lọ́nà bẹ̀rẹ̀ sí ṣẹ́gẹ̀tẹ̀ ara yẹn láì pé àwọn Chinese mẹ́wàá gba yóò máa gba owó fún ẹ̀mọ́ ọlọ́pàá tàbá lè sọ gbèsè wọn a gbọ́dọ̀ ronú rẹ̀ torí epo ilẹ̀ Ìbàdàn lépo Ọ̀yọ́ state ilẹ̀ Ìbàdàn ó ní kúrú lọ́yẹ̀ tiwa so a gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ ẹ bá wo Lagos ilẹ̀ wọn borí of land ní tó rẹ̀ fòdà ní to the governor bẹ́ẹ̀ náà ni Ògùn state náà ó làwọn àmì commissioner for land directly ẹ bá wọ gọ́fúnà ọ́fíìsì ní Ògùn state ẹ̀ẹ́dì wo máa bo Ògùn state níwájú ọ́fíìsì báyìí tó máa wò báyìí lẹ́wọ̀ olókùn tó ní ilẹ̀ lẹ́kọ̀ọ́ sí wáńbì ọba ilẹ̀ Ìbàdàn ẹni tẹ́ ẹ rà ní 50 million ẹ bá fẹ́ ra rẹ̀ ní Agodi rẹ̀ 50 million naira ọ̀pọ̀ ẹ lè rárí rẹ̀ ní 50,000 naira ní Kìṣí àbí Ṣakí so ibi tá a ti rówó nìyẹn so ìjọba gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ ilẹ̀ yẹn kọ́ make sure pé àwọn irú òkòwò kan gba ilẹ̀ yẹn lọ́wọ́ àwọn èèyàn wa tí ìjọba adẹ́sọ fáwọn èèyàn wa náà pé kán yé talẹ̀ wọn fáwọn èèyàn kán máa lease ẹ̀ ní pápá àwọn ọmọ Ìbàdàn kó má yẹ pé ẹ má àtàwọn talẹ̀ mọ́ á ti pariwo ẹ má talẹ̀ mọ́ ẹ má lease ẹ̀ ní. ẹ dúró ẹ tó bá fẹ́ kọ́lé sórí ilẹ̀ ńkọ́ ẹ bá wọn á dìṣẹ̀ fún for 50 years. yóò tún wó tutù owó. ẹ tún lè tẹ́ bá ṣe dáadáa o tún lè rí inú rẹ̀ fún yín. bẹ́ẹ̀ ni ìdàgbàsókè tún nìyẹn o. bẹ́ẹ̀ ni kò sí àlè ìlera rẹ̀ nílùú èbó náà àwọn list ni náà. tọ lórí ìjọba àpapọ̀ àti 2023. àwọn kan ti ń sọ pé Aṣíwájú Bọ́lá Tinubu ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n fẹ́ tìjọba wá. àwa la fẹ́ bẹ́ẹ̀ kò sígbà tí aṣíwájú bò tí sọ pé bàbá ìlú ìfẹ́ ṣe. Aṣíwájú kò tí ì bọ́ ta kò tí ì bọ́ta ẹ má kò gbó sí bàbá ń bàbá alákò kò tí ì bọ́ta pé bàbá ìlú ìfẹ́ ṣe àwa èèyàn là ń pariwo pé kó wá ṣe. pé Aṣíwájú kò tí ì bọ́ ta kò tí ì bọ́ta pé bàbá ìlú ìfẹ́ ṣe. a sì nílò olú Aṣíwájú fún. bẹ́ẹ̀ nítorí nǹkan tó ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ni mo ṣe tẹ́lẹ̀ kan làwọn yẹn ní àwọn tó ronú fún un. ẹ̀yin náà wò gbogbo everybody want to live and die in Lagos why? ibẹ̀ ní nǹkan tí lónìí gbogbo Èkó wọ́n ibẹ̀ ní nǹkan tí ń work ni it's the only state where institution works so ibẹ̀ yẹn ní nǹkan tí ń work ni ṣùgbọ́n torí pé wọ́n ní àwọn tó ń ronú fún wọn ni. lórí stomach infrastructure àti physical infrastructure. irú ẹ̀ ní kò tẹ́ ṣe lẹ́ẹ̀kan nípa Ondo State. torí nǹkan tẹ́ ẹ sọ pé bàbá sọ pé àwọn ò rí nǹkan jẹ rí nǹkan jẹ àwọn olóṣèlú àti ìdàgbàsókè káfí káàdì ìrẹsà. ṣé rí nǹkan tó wà níbẹ̀ ni pé wọ́n ní ìkéde ayé àṣà dákú. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá mọ kékeré gbọ̀ngàn táà tí mo jẹ́ politics 1992 kò tẹ́ tí bèrè owó lóyún kò tó dìbò fún mi. èmi deputy speaker Ọ̀yọ́ State ní 1992 kò tẹ́ tó gba wọn kọ̀bọ̀ lọ́wọ́ mi gbẹgbẹgbẹ kí lọ mú wá tó fanfa ṣẹ́rí tó lè ṣẹlẹ̀ wípé ẹ má bínú àwọn apá kejì wa tó ń pè ní àdàkùn ìpínlẹ̀ Ọ̀yọ́. mo fún àtọmọ di yín lẹ́nu. àìṣe nínú progressive. mo fún àtọmọ di yín lẹ́nu kó tó di pé a máa tẹ̀sí ọwọ́ iwájú ẹ jẹ́ ká dókè lọ ná. ẹ káàbọ̀ padà sí orí ètò àjọrò ní ìkànnì móhùnmáwòrán Àwarawa TV lórí ìtàkùn ayélujára olóyè Akíntọ́lá SAN
ní àlejò wa tá a wá bá wọn lálejò tó sì ti ń fọ́ kẹ̀tẹ̀kẹ́tẹ̀ ọ̀rọ̀ ọ̀hún àmọ́ wọ́n ti wá mẹ́nubà kankan o wọ́n ní ẹgbẹ́ progressive kọ́ ni ó mú stomach infrastructure wọlé eléyìí tí wọ́n sì bá mi tú pẹrẹpẹrẹ ọ̀ tọ́ ẹ láwọn ẹgbẹ́ òṣèlú PDP. ọ̀nà àṣẹ ní progressive. àwọn ẹyẹ nígbà tó ní pé abẹ̀rẹ̀ sí kó ẹyẹ lẹ́pẹ̀ méjì ẹ̀. Èkó ni mo wá fẹ́ darí padà sí o. ẹyẹ jẹ́ kí n mọ ìgbà tá a kó wọn nígbà tá a fẹ́ lọ sẹ́ńtà ṣẹ́gẹ̀tẹ̀ àwọn ọmọ kò dé àìṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé òkú progressive kò ní. ẹ ṣáà wò torí. ṣé rí nígbà tó máa bẹ̀rẹ̀ bàbá wọn bá sọjọ́ ló gbé kìíní ẹ̀ wọlé àìṣe ń bì gbọ́mọ̀ ní kó fẹ́ ṣe lẹ́ẹ̀kejì ní kẹjàkùjàkù lè bẹ̀rẹ̀ ẹ rántí pé ọ̀rẹ́ mi Ayọ̀délé Fáyọ̀ṣe bẹ́ẹ̀ sí lọ fáwọn èèyàn ní bẹ́ẹ̀ sí lọ fún wọn lómi máa fún wọn ní ráìsì máa fún wọn ní láwọn adìẹ Fáyọ̀ṣe láwọn Yorùbá ṣiṣẹ́ gbọ́ ní nǹkan mi bá kò lè sàrà àwọn aráàlú láǹfààní kankan mo sọ fún ilé àwọn tí mo lọ bá ẹni iṣẹ́ ilẹ̀ náà sọ pé àwọn olùṣiṣẹ́ o alákẹ́lẹ́ olùṣiṣẹ́ o wọ́n àwọn òye kan ṣe mọ́tò kò bẹ́ẹ̀ iye tí wàhálà wà bẹ́ẹ̀ kan. Àkóbá wo wá ló ń ṣe fún ìjọba wa? àkóbá ńlá ni owó tó yẹ kán fi ṣe nǹkan sílùú ok Déjì sọ fún wa pé Akérèdọ́lù ló ṣe teaching hospital fáwọn ló ṣe general hospital fáwọn ló do adáìsí ló kọ́ kágó ìyàpọ̀ fáwọn tó bá kún owó yẹn fáwọn aráàlú tán fi jẹun tí ó ṣe Déjì ọba àwọn ọgọ́dọ̀ ẹni yìí o ń táwọn òbí ló ṣe fáwọn Déjì fún rẹ̀ ọba àwọn ló ṣe ṣùgbọ́n àwọn tó pé tọ́ sí lọ́wọ́ kí n pọ́n lánàá wọ́n dúró dé ẹ̀ẹ́dọ́wọ́ ẹgbọ́wọ́ àwọn èèyàn fẹ́ ṣiṣẹ́ mọ́ ni wọ́n ti ṣòṣèlú di major industry tí wọ́n ń jẹ tí ó lè yẹ kó rí bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ progressive àwọn á máa ń make sure pé oníṣẹ́ tó ń ṣe jẹun lọ́wọ́ ni tó bá jẹ́ bíríkìlà àwọn láàfù iṣẹ́ bíríkìlì tó bá jẹ́ kápẹ́tà àwọn láàfù iṣẹ́ tó a máa ẹ̀ bá wà ẹni àpò ẹ̀bọ ṣe pẹja kó o bá lè máa jẹja títí láílẹ̀ ipa máa rẹ fún ẹlẹ́jà ajó òjò. Ní ìsìn tómi tí èpo ti wọnú ẹran tẹ́ran ti wá wọnú ègún báyìí kọ́ báyìí ọ̀nà wọn ló yẹ kí á gbà. òun náà ló fa crisis àwọn irú àwọn wọ̀nyẹn kò ní sára wà òjò ló kéde ẹ̀kọ́ mẹ́rin lẹ́yìn kò rẹ̀ sí water will find its level tó bá tásìkò kó tó 2023 water will find its level. Àmọ̀ràn fún àwọn ìbẹ̀rẹ̀ fúnṣẹ̀ ní ìdébọ̀ láti ṣòṣèlú. àwọn ẹgbẹ́ pé ọmọdé àgùnlá sọ̀rọ̀ sí gbogbo ọmọ Nàìjíríà mọ̀ báyìí ọmọdé àgùnlá pé tó bá sọ pé kò sí ìpín tó kàn yín ní ìdìbò ìgbà òṣèlú ṣe rí one naira wà lápò yìí tí foolish person bá wà níjọba òní ó dìkan ìbẹ̀ṣẹ̀ máa ní one naira yẹn for instance fún àpẹẹrẹ tẹ bá ní 1 million naira lọ́wọ́ sí tó bá lọ sí báńkì adẹ́gbẹ́ ẹ̀rọ ń dáadáa tó kú tó di December ló ti di 800,000 because of the value of the money a nílò àwọn tó lọ́pọlọ nínú ìjọba kan máa wá ṣùgbọ́n òṣèlú èṣiṣẹ́ o. Òṣèlú èṣiṣẹ́. It's not a profession. It should be a vocation. It should not be seen as ẹ lọ sí àpàṣẹ blọọkẹ lọ wọ azad ẹ lọ ka ìwé ìwé ìròyìn ẹ lọ ka azad nípa gbogbo àwọn tó ṣe ní fọ́ọ̀mù èwo ni òṣìṣẹ́ tó ṣe jẹ́nu wọn ṣùgbọ́n àwọn sì wọ́n á ṣiṣẹ́ mọ́ tó fàtàn fi tọrọ ṣùgbọ́n àti fàtàn ṣọ̀bí lẹ́nu àwọn oníkọ̀jẹ̀ wọ́n á níkọ̀jẹ̀ àbẹ́ pé olú ẹrú máa bọ́ wọn ẹni yóò ṣiṣẹ́ mọ́ ìgbẹ́kú bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí àgbàlú àgbà Yorùbá ohun òye ìlú àgùdọ̀ wá ká má tiẹ̀ lẹ́nu bá tọ̀ àwọn Yorùbá àwa Yorùbá ìdádúró tí à ń pariwo fún tọ́pọ̀lọpọ̀ sì ti kódà ní October 1st náà ti ní kó yan Yorùbá fẹ́ dá dúró ìjà tó láti dá dúró bí ìjà lóhun àti dá dúró bí Ǹjẹ́ ẹsẹ̀ wa ti múlẹ̀ láti dá dúró gẹ́gẹ́ bí Yorùbá ká dúró gẹ́gẹ́ bí ìbéèrè mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ inú nǹkan ṣoṣo bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ dáhùn nínú ṣe rí kò sígbà tá a ti ayọ̀ tá a jókòó tá a sọ pé a fẹ́ dájú kúrò láti pàdé. àwọn làwọn kan àgbàgbà àwọn ẹgbẹ́ àwọn wo ìgbà wo la jókòó náà jọ fún oníkópa a fẹ́ lọ dájú. nígbà tá a ṣe alákọ̀ọ́kọ́ ni ilé tí mo wá ṣe tí mo sì pọ̀ ní pàtí bẹ́ẹ̀ mo bá ti pàdé káàkiri òun ni pé a fẹ́ restructuring àtúntò àjọjókòó àjọsọ yẹn ni
àṣepàdé Ìbàdàn àṣẹ lẹ́kọ̀ọ́ àṣẹ l'Àbújá àṣẹ several times ìbàdàn Ìbàdàn àti more than 10 times ju ẹ̀mẹ́wàá lọ pàfẹ́ àtúntò gbogbo ọmọ ìbálòdì ìbá wà ní PDP o ìbá wà ní APC o ọmọ ìbá tó bá tí ò bá tọ̀rọ̀ nípa àtúntò àkọ́ máa yé ìbàdàn gbogbo ìdí bàbá wa Awólọ́wọ̀ tí pariwo láti ẹ̀ sáré làbú pariwo tí àwọn èèyàn pariwo ní ọ̀rọ̀ àtúntò yẹn kọ́ tó bí wa ọ̀rọ̀ àtúntò ti wà nílẹ̀ ìyẹn kò sígbà tí àwọn sọ pé ẹ̀yà afẹ́ ìrọ̀lá àwọn kan ló kàn ìbúrẹ́wò náà kàn wọn àsìkò wá sí àwọn ò lè fọwọ́ sí ẹlẹ́ẹ̀kejì aláwọn ìbéèrè mẹ́ta tó wá tẹ̀lé ni pé ṣàlùdájú yẹ ṣàlùdájú torí pé àwa nìkan ni Ọlọ́run jíǹkì ní orílẹ̀-èdè Nàìjíríà tó pé a ní access to the sea a tún ní land border a ní òkun àwọn over 1,000 nautical miles lọ́nà fi jíkù wa láti Badagry tó fi dé Igbó Tako ní Ondo State láti Lagos Marina tó fi dé Fernando Po ọ̀dọ̀ wa ni kó sáré wa yàtọ̀ fún yẹn ẹgbẹ́ tó lọ sí Ogun State nítorí gbèsè ẹ̀ka wá sọ pé ìtọ́wé tí kò wà bẹ́ẹ̀ wọ́n sì discover ẹ̀kọ́ bẹ́ẹ̀ ní Ogun State ní Ìkòkíà ẹ̀rí pé bẹ́ẹ̀ tuntun to the sea ní Republic of Àlùbálà ní. Ṣé wàá sọ nípa land border láti Iléṣà Àbàrùbá ọ̀pọ̀pọ̀ ilẹ̀ ìmọ̀ Iléṣà Àbàrùbá lẹ̀ ní o Iléṣà Ọ̀ṣun Iléṣà Àbàrùbá ẹ̀ kọjá Kìṣí láti bẹ̀rẹ̀ tó fi dé tọ̀la we have the longest border land border. Àwọn ọmọ ìyá wa tó ń jẹ́ Ìgbò wọn ò ní access to the sea wọn ò ní land border kò sí country kankan tó bá pààlà àwọn bá country pààlà fún Nàìjíríà yàtọ̀ fún yẹn àwọn ọmọ ìyá wa ní òkè àyà àwọn náà ní land border tí wọn wà ní òkun àwa nìkan lọ́nà fún lórí ọ̀fẹ́ yìí àwọn ìyá tó yẹ pé tó wá dá south àwọn náà ní access to the sea wọn wà ní land border. Sípà wa méjèèjì ló kọ̀ọ̀gùn sọ́dọ̀ wa. Méjèèjì wọ̀ ló wà lọ́dọ̀ wa yàtọ̀ fún yẹn o ní tí wọ́n á ń pè ní human resources àwọn alámìjì. Tẹ́ bá Google wá ṣètọ́wọ́ yẹn rí pé 7 out of 10 black doctors ní Houston, Texas ọmọ ìdánimọ̀. Èmi ti lọ sí hospital kan ní Cape Town ní South Africa rẹ pé lára àwọn 41 consultants wà lórí kìíní wọn 17 of them jẹ́ Nigerians 16 ní wọn Yorùbá ni wọn 19 ní wọn Yorùbá ni wọn and bẹ́ẹ̀ dẹ̀ ni all over the world. Tẹ́ bá wo the only black man the only person medical expert tó ti gbé oyún jáde nínú obìnrin tó sọ bẹ́ẹ̀ tó lè tún dábàá tó lè bí ọmọ Yorùbá yẹn Professor Bájọwà bàbá rẹ̀ ní ọba àjòjò àná ọmọ Yorùbá ni so kò tí sẹ́ni tó ti dẹ̀rù yẹn wò òun ni chief medical director sì ní United States in fact special medical expert to the president of the United States. Ṣé pé a ní gbogbo ohun àmúyẹ. Yàtọ̀ fún yẹn ọmọ Yorùbá ọmọ wa lọ́yà Ògúnlùsì òun ló ní kíríkọ airport ní UK kò ṣe intro Gatwick airport òun ló wà ó wà nù economic team Trump nílẹ̀ Amẹ́ríkà. Òun ló ní ìlú yóò máa lò fún Yorùbá ní animal resources and unity tó kọ̀ fún wa òun ní unity ṣọ̀kan nta ní ìdẹ́jà tó wà fún wa torí ibi tí wàá sí ìdájọ́ òdodo kò lè sá àlàáfíà mẹ́ ó rẹ̀ tí mo ní pẹ̀lú àwọn pastors wa àtàwọn máàmù wa ní ọgbẹ̀já gbàdúrà fún àlàáfíà ẹjá gbàdúrà fún ìdájọ́ òdodo tí wàá sí ìdájọ́ òdodo kò lè sá àlàáfíà tó tí ìyànjẹ́ bá ti wà kò lè sí unity Tí ò sí dọ́gbadọ́gba. kò lè sí unity wọ́n ní ajá tó ní òkè báyìí ó ṣeré Ìṣọ̀kan ló sọ ìṣọ̀kan láàrin bàbá ẹ̀. ní tó sọ̀rọ̀ láàrin wa. Ká sì mọ́ lérò pé a lè ní Oòduà nation tàbí. Aláàbí ní ìṣọ̀kan náà tó nígbà tó wá fún wa ní nǹkan mẹ́wàá nílẹ̀ Yorùbá tí Ògùn State àti Lagos tí wọ́n kó mẹ́sàn-án báwo ìyọ̀ ìkan ṣe fẹ́ wà tó ṣe ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn Ọ̀yọ́ ń kọ́ láti Ọ̀yọ́ ń kọ́ Ọ̀ṣun ń kọ́. àwọn onígbà tó Ọ̀yọ́ ìsọ̀rọ̀ Ọ̀yọ́ tètè nìkan Ọ̀yọ́ láti
Sàárẹ̀ tó fi dé Ọ̀tà ní Ògùn State Ọ̀yọ́ ni wọ́n náà nígbà bá ń ṣe ìkọ́tẹ́ ìbápá àwọn Ọ̀yọ́ sí ìjọba lè fẹ́ unity kò lè wọ̀. tọ ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu. láìpẹ́ yìí mo wà lórí ìkànnì mo bá bàbá wa lórí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn à ń ṣètò Àmọ̀tẹ́kùn through Dawn commission ìmọ̀ràn fún wọn olórí wa kan wá pè mí àwọn ní àríjọ́sì àwọn alákọ̀wé fún ọ̀nà alájọ́ ìjọba níta ṣíṣe lọ́wọ́ láàfin máa pè mí orí afẹ́yẹ́ mo jẹ́ sọ ẹ̀ bá fi wo wọn sí spíkà pẹ̀lú lórí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn bá ní kábíyèsí àríjọ́sì o láti máa bá ṣe lélẹ̀ yìí ọkọ̀ bẹ́ẹ̀ yẹn ábà àwọn gọ́fìnà yẹn sọ̀rọ̀ gbogbo ti kọ̀wé kan fún àwọn gọ́fìnà sí ẹ̀ mo kọ sáwọn lókòsí báyìí kan ṣe báyìí wọ́n ti máa gbófin ẹ̀ so à ń sọ lọ́wọ́ ní kábíyèsí aláǹgbá ní nígbà bá ṣe gbọ́ ẹ̀tọ́ ní ìsìn àwọn àjẹbẹ́ ìgbà ní òkò gbọ́ ẹ̀lẹ́ yọ̀dọ̀ àwọn ọ̀dẹ́ ń gbọ́ ẹ bá ní kábíyèsí ogun ní ó ṣàbẹ̀ ń bá ní ọ̀gá aṣẹ ìṣirẹ́ náà ti gbọ́ báyìí perception àwọn èèyàn wa nìyẹn perception ọ̀dẹ́ wà sọ́gà ju fast lọ nǹkan tí wọ́n ní gbọ́ bá jẹ́ gbogbo wa jẹ́ kájú akọ́jú wa jọ nígbà kájọ pín kájọ jẹ́ kájọ bọ̀tá nǹkan ló wáyé àwọn nǹkan ló bá ń dá jẹ kò lè sí. ṣé pé ẹ̀yin náà wà lára wọn tí ẹ wò pé bàbá ní Àmọ̀tẹ́kùn ẹ jẹ́ ń gbé báyìí èròǹgbà ti ẹ̀yin tí ẹ fi ń nàgún pé kí Àmọ̀tẹ́kùn tó fẹsẹ̀ múlẹ̀ ṣé òun ni èròǹgbà àwọn gómìnà míì. àwọn gómìnà méjì afọ́ọ̀sì wọn ni ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ protect ọ́fíìsì wọn wà wọn fẹ́ nígbà tó bá wòye wa tó wà ń ta wíńdẹ̀ wà ń ta kẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹ máa ké sí wọn létí mo ẹ sáà di tí àwọn náà ń gbọ́ náà tó bá rí pé àwọn ẹ wá rí pé wà lẹ́yìn àwọn òun ó ṣe tó tọ́ ṣùgbọ́n sẹ́yìn wọn tó sọ pé mọ̀jẹ̀ wọn orí tèmi wí lọ́sọ philosophy rẹ̀ ní sí no evil say no evil yá no evil kò lè sí ìlọsíwájú fún orílẹ̀ rẹ̀ àwọn ìmọ̀ àkúrò àwọn akẹ́ṣẹ́ mo ṣe wà yìí mi ò pé tọ̀nà èyí àgbẹ̀ èkúté ẹ̀mí pọ̀ ẹgbẹ́ lè máa sọ fún pé àwọn èsì báyìí ní ìbáyìí náà ṣe mọ̀ ṣe tí ò bá lólùbáwí ó ti kú tán nítorí ẹ̀sọ́ pọ̀lọpọ̀ àwọn adarí wa ni pé wọn lólùbáwí ẹ̀yin aráàlú náà dẹ̀ ẹ̀fẹ̀ bá wọn wí ẹ̀yẹ̀ wọn mọ̀jẹ̀ wọn orí tèmi wí. àwọn bàbá òbí ẹ̀ máa sọ pé òbí mi máa sọ pé má síwájú o má kẹ́yìn o wọ́n nìkan ló wà ń bẹ̀ ọ́ kọ́kọ́. ṣé àwọn ọmọ rìn kí ẹ mú dání o táwa ní kí a máa sọ lọ ọ̀rọ̀ tó sì pọ̀ ní. kò ń ṣe ní ìṣẹ́jú bá a ṣe mú yìí láṣẹ sọ́tán mo lérò pé tí a bá tún kọ̀ sí láti wá kẹ ẹ gbà wá lálejò tàbí ká gbà yín lálejò ẹ fún wa láyé sà. ẹ̀yin aráalé ẹni tí ẹ̀ ń gbóhùn wọn láti bí ìṣẹ́jú mélòó kan sẹ́yìn olóyè Níyì Akíntọ́lá SAN tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì tún jẹ́ èèkàn kùkù láwùjọ inú mi dùn gbogbo ibi tí wọ́n ya ọ̀rọ̀ ọ̀hún sí inú mi dùn gan ni kódà ibi tí àtúlérò bọ́rọ̀ bá dé gan ọ̀rọ̀ tún débẹ̀ tó sì sọ désàlẹ̀ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí a máa rí níbà. ẹ̀yà alẹ́ ẹjọ́ ká máa fàdàgbẹ́ ètò àjọrò lórí ìkànnì Àwarawa TV ká máa fi hàn sí ààyìn tó bá tún di ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ẹ̀ sì máa pàdé wa Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi ẹ lè rí wa wò lórí ìtàkùn ayélujára gbogbo Àwarawa TV.